possible kí brother má ṣe ọmọ Ìjẹ̀bú Òde kán fún wọn jẹ́ olórí ọmọ ọba mọ́ ẹnu orúkọ kẹ́ má sọ̀rọ̀ láti jọ yìí o. ọjọ́ tá ti bẹ̀rẹ̀ kí ní Dàpọ̀ yìí àsinmi mọ́ bíbáyìí ọjọ́ tá ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ Dàpọ̀ lórí bíi àsinmi mọ́ onídàá fún Dàpọ̀ ṣebí nǹkan tó ṣe ti sórí ẹ̀ lọ pé dẹ́kun yẹn kó sọ pé kò ní dà ó ní kò ní dà máa bọ̀ máa bọ̀ sórí tí o ṣe tó ṣe ti sórí ẹ̀ lọ́jọ́ yẹn gbé wá máa gbé bọ̀ ní kọ́ọ̀tì bíbáyìí ó sọ pé mo sọ̀rọ̀ sí ẹ mẹ́ka ẹni sùn àwọn ọba tó kọ́ pé kó lọ lo Adésànyà bó ṣe rí oyè yẹn gbà bó ṣe tán Awùjalẹ̀ gbogbo ẹ̀ lọ ti narrate tó ti send ẹ̀ sí mọ́kànṣe pé ó ti rìn jìnnà ṣùgbọ́n ẹ fún mi ní time á lọ wá jáde. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀. lórí ọ̀rọ̀ K1 the ultimate tó ràn yàn bí iná ọyẹ́ bẹ́ẹ̀ ò bá gbàgbé níwọ̀n bíi oṣù méjì sẹ́yìn ó náà ni K1 the ultimate jáde o tó ní ọmọ ìdílé Fùṣẹ́gbùwà lòun nígbà náà ó náà ni àwọn ìdílé Fùṣẹ́gbùwà tí wọ́n ti sọ wípé àwọn ò mọ̀ rí o nínú èyí tí wọ́n ti sọ wípé àwọn kan nínú àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ láti bu ọwọ́ lu ìwé náà ni wọ́n bọwọ́ lùwé ẹ̀ ṣùgbọ́n ní báyìí o àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣètò nínú ètò kan tó jẹ́ ti Maureen Bádéjọ ọmọbìnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni arábìnrin tí kì í jẹ́ kí àwọn ènìyàn hùwà bàjẹ́ tó sì máa ń gbìyànjú láti dúró lórí òdodo òun náà ni wọ́n ti wá jáde tí wọ́n ti fohùn ṣakin wípé ó yẹ káwọn èèyàn mọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún dé dúró bẹ́ẹ̀ ò bá gbàgbé láìpẹ́ yìí làwọn kan sọ wípé K1 the ultimate ti gbalé ẹjọ́ lọ o wípé òun fẹ́ bá ìjọba ìpínlẹ̀ Ògùn ṣẹjọ́ lórí ọ̀rọ̀ bí wọ́n sọ wípé kí wọ́n dá ètò náà dúró o ṣùgbọ́n nígbà tó yá òun náà ló sọ pé òun ò ṣẹjọ́ mọ́ o ṣùgbọ́n nígbà tí wọ́n wá fi àwọn ọmọ oyè ṣọwọ́ sí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọn ò fi orúkọ K1 the ultimate sí ìyẹn Wasiu Ayinde Ọmọgbọ́láhàn òun náà ni wọ́n ti wá sọ wípé wọ́n yọ orúkọ ọ̀hún kúrò nípa bẹ́ẹ̀ òun náà ni ìjọba ìpínlẹ̀ Ògùn wá sọ pé bí wọn ò tí ì rí kinní ọ̀hún yanjú tí kálukú sì dúró lórí ẹ̀ náà òun ló fa o tí wọn ti fi ìyàn ọmọ oyè báyìí àwọn ìgbìmọ̀ Maureen Bádéjọ ti wá sọ púpọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ mélòó ni wọ́n sọ ńbẹ̀ torí pé bẹ́ẹ̀ bá gbọ́ update ọ̀hún ibi tó dé ẹ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nípa ọ̀rọ̀ K1 the ultimate Wasiu Ayinde àti ti Dapo Abiodun tìpínlẹ̀ Ògùn ẹ ò bá gbàgbé bí ọjọ́ mẹ́ta kan sẹ́yìn làwọn ìgbìmọ̀ yìí sọ nípa Dapo Abiodun àti bí ó ṣe ṣe ìpínlẹ̀ Ògùn nípa bí àtìgbà tó ti gorí àlééfà tí kò sí àṣeyọrí kan pàtó tí àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn lè tọ́ka sí ń sọ kinní ọ̀hún tó pọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ kì í fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi o tọ̀ ọ wá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbí ẹjọ́ lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò kí làwọn ìgbìmọ̀ Maureen sọ ẹ̀já ṣe àyètò ọ̀hún ẹ̀já wọn bíi tí ọ̀rọ̀ Awùjalẹ̀ ìpínlẹ̀ Ògùn ibi tó dé dúró ìyẹn ọba Ìjẹ̀bú Òde nínú èyí tí K1 the ultimate sọ wípé ọmọ oyè lòun wípé òun lẹ́tọ̀ọ́ láti du yè náà ẹ̀já jọ gbọ́ làbárè ẹ̀já ṣe ẹ̀já subscribe síbẹ̀ ká sì tago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. màá sáyẹn dẹ̀ bá ṣe tó àwọn ọba kan wà complicit tó ṣe pé àwọn lọ́ọ̀fù ní orúkọ yẹn wọ́n sọ pé kó má lo anífowóṣe torí pé wọ́n ní kó má lo ṣé Sunday yẹn wọ́n ní wọn nínú ẹ̀kọ́ ṣe àní eléyìí tá à ń ájú lé lórí anífowóṣe wọ́n ní kó má lò náà wọ́n ní kó má lo torí wọn lè trace ẹ̀ lọ́sọ̀dọ̀ ọba kankan níjẹ̀bú Òde wọ́n ní kó lọ lo Adésànyà màá ti kọ́ wọ́n ti sẹ́yìn kó ti dáná lóògùn pẹ̀lú àwọn ọba tó wà ní tiẹ̀ màá tẹ bá fẹ́ fún ní sùúrù ẹ jẹ́ kí wà máa sẹ́yìn sí yín. ok ma ṣe máa pé àwọn ọba tó lọ ọba kọ́kọ́ sign first ẹ máa ní sùúrù àwọn ọba tó kọ́kọ́ bá sign first form tó fi lọ joyè gbogbo àwọn ọba yẹn gbogbo ẹ̀ lọ ti download lé ní lọ́wọ́ àṣírí yín á tún síta tẹ́ ẹ̀ bá ṣọ́ra ní ìtẹ̀kọ́ Sista Yetunde máa lọ wá kọ́ṣẹ́ kó jìnnà wọ́n máa lọ wá. èmi believe for brother Ìṣọmọ Ìjẹ̀bú Òde o. ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín mà ẹni sùúrù mà oníta tẹ bá ń ṣì fún Sista Maureen ọkọ wọn ṣé àwa ní tẹ̀lé òkúta bá máa ṣe pati Sista Maureen ni. ọkọ rẹ no má tẹ̀lé wọn ṣùgbọ́n pé ká máa ń gbé kẹ́ ẹ má fẹ́ lẹ́ mọ́ fìdí pọ̀ tẹ̀yẹ ìyẹn lèmi ò like. Sista Yetunde ọ̀n bá yín wísàlẹ̀ o ájì àmújídà ti dá yín sinmi. ẹjọ́ torí alálẹ̀ èmi ò wá sọ́jà lé ní o. aṣáájú ọ̀tẹ̀ ti dá yín lóhùn wọ́n ní Sista Ajia Amujida ti àìsàn wọ́n ní Ìjẹ̀bú with hypocrites is 5 and 6. EMC wọn wọ́n ní ìjọba download ẹ̀ fún mi àwọn ọba tó fún mi EMC wọn kéèṣì EMC wọn ní èdè generalize ewele èdè generalize ẹni for hypocrites rárá wa. mẹ́ka ní sùúrù àṣẹ rí nǹkan tó ṣẹlẹ̀ táwọn everybody ṣe dákẹ́ ni pé kò kọjá ìyá rẹ̀ láti sọ fún òun fẹ́ jọba nígbà tó wá tọwọ́ bọ ọ̀rọ̀ Awùjalẹ̀ yẹn everybody fi wá bọ́ síta tó wá ń sọ ìtàn ẹ̀ fún wọn rán padà sí ilé ibi tó ti wá ní Èkìtì torí ọmọ Èkìtì wọ́n gbé wá. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o sì káyé túnde. bẹ́ẹ̀ ni wọ́n gbé wá sí Ìjẹ̀bú Òde ni ìkọ́dì ìwé ti wà ń bẹ̀ o ti wá bẹ àwọn fìdí pọ̀ I don't care
ṣe rí ibi tó ń pè lára ibi tó ń pè ní fìdí pọ̀tẹ̀ ibẹ̀ lèmi ti wá I don't care sùkúù tó bá fẹ́ sùkúù ibi tó ń pè ní fìdí pọ̀tẹ̀ mo wá látàdúgbò yẹn so kí Wasiu máa bọ̀ kó wá sọ pé òun ṣe tọmọ bẹ̀ yẹn. àbí o. ṣe ọdún bá bẹ̀ wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ síbẹ̀ oníkàjẹ́ mẹ́sàn-án lẹ́yìn mi ò wá sọ́jà lé ní o. àjẹmọ̀ pé o tọmọ wa ṣé o fẹ́ kọ́ gbé voice note yẹn jáde Wasiu ṣé o fẹ́ kọ́ gbé jáde. ẹ̀rí ojú kan bá gbé ẹjọ́ ẹni kó pọ́ìntì ibi tó sin bàbá ẹ̀ sí ẹni kó pọ́ìntì ibi tó sin bàbá ẹ̀ sí at least tó yẹ pé orí adé ni bàbá ẹ̀ ṣé orí adé ń sùn. Èkìtì lọ́lọ́ sí. Sista Yetunde wọ́n ti ansa yìí Ganusi plus pidi pọ̀tẹ̀ ìsìnkọ́tà Awujale ṣe ní Nàìjíríà yìí wà. nǹkan tó bí èyí inú ṣẹ̀mọ̀ kan tó bí èmi ó lọ bẹ̀ áfà tó lọ bẹ̀ tán ó tún wá síta ó tún wá ní kìnnìkan wọ́n yọ ẹ kúrò ní sẹ́tì ní o. ọ̀nà kan ti dá inú nísàlẹ̀ ayọ̀.com for the Fidi-Pote family came out and said is their son. He renovated 2 family houses. They did not say it's their son, they just cover him. Ó ti lọ bẹ̀ ẹ máa gbọ́ kò sí nǹkan tó sọ ẹ̀ gbọ́ ni àló lọ bẹ̀ yẹn ó lọ sí family house ó lọ bẹ̀ ó ní ó dọ̀bálẹ̀ ó láṣìṣe ó ní ó lóun mọ̀ pé òun ti ṣàṣìṣe ṣùgbọ́n kò dáṣọ àṣírí tó. ẹ jẹ́ kí n tọrọ kọ́kọ́ lọ́wọ́ yín mo fi oṣù Ìjẹ̀bú bẹ̀yìn mo fi Ifá Ìjẹ̀bú tó wà lọ́wọ́ lẹ́gùrù mo fi bẹ̀yìn ẹ jọ ẹ fi ọkọ sísá Maureen sílẹ̀. ok ẹ sọ fún àwọn tó wà lọ́wọ́ tó wà lọ́wọ́ kọ́sítọ́ mi ò fẹ́ gbọ́ pé wọ́n gbé wọn sílẹ̀ kò dé jọba mọ́nù. ẹ sọ fún ìbọ̀dì náà kọ́sítọ̀ fẹ́ mi ò fẹ́ gbọ́ pé wọ́n tọmọ́ fìdí pọ́tẹ̀. wọ́n ṣe mi ṣe kí wọ́n ṣe bọ̀tọ̀ kí ní Awujale fún ìjọba fẹ́ sọ. excuse ma dedele excuse ma ẹjọ ṣe é sí family name jẹ Anífowóṣe níjẹ̀bú Òde ni. kò sí o níbo ìjọba tí ń jẹ́ Abẹ́òkúta táwọn ẹ má dáadáa kú dálẹ̀. ẹgbẹ́ àti Ìbàdàn ló jẹ́ Anífowóṣe Ìjẹ̀bú ń jẹ́ Anífowóṣe. ẹni sùúrù ó wà ní Ṣàgámù mọ́rẹ́mọ́ yẹn. Mr. Ọlá ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ìyàwó pé ibo lọkọ ẹ ti wá sísá Maureen ibo lọkọ yín ti wá. ibo lọkọ yín ti wá sísá Maureen. Ìdípọ̀ kò ń ṣọkọ mi brọ́dà mi Ìdípọ̀ tẹ̀lé ti wá. no àti wíìlì yìí kú no sísá Maureen àti wíìlì yìí fẹ́ gbọ́n mi ẹ̀yin ló lórí kékeré. Mr. Ọlá kàkà kí Ìjẹ̀bú jẹ́. ẹ má má jẹ́ kí rọ́pò wá gbé bá sísá Maureen ni. Dr. Zain kàkà kí Ìjẹ̀bú jẹ́ Anífowóṣe á jẹ́ Odùfowóṣe kàkà kí Ìjẹ̀bú la níyẹn á lo odù. nítorí àdìsá kí Ìjẹ̀bú jòjò àjòjò bí àbòjò parọ́. ẹ mọ bí tèmi ti wá dé mo lọ sí àfimọ Ìgẹ̀sọ̀ tẹ bá mọ ọ̀nà ọgbẹ̀bà yẹn. ọ̀nà ọgbẹ̀bà yà. sáàdì bẹ́ẹ̀ ló fẹ́. ọ̀run mu wáyé kiri wàá sọkùn ajá. ọ̀run mu wáyé kiri wàá sọkùn ajá. ṣé ibẹ̀ ni àfẹ́ wa ibẹ̀ ló jọba sí ni àbí Ìtẹ̀lé. no àfihàn wà níbi ìgbẹ̀bà yẹn. ó ní àbí ilé yẹn ò ń ṣàfihàn ilé ẹ̀ ọ̀nà kan dá ẹnu nísàlẹ̀ rí Anífowóṣe is my surname I'm from Ijebu Òde. ẹ̀yin ṣáàyè. mo bí sọ́lá big road. ọ̀nà kan ti dá ẹnu nísàlẹ̀. Bísálà tó pàǹpà yé Brutala. Bísálà Global iye ọmọ Anífowóṣe rohun wà fọ Ìjẹ̀bú Òde kẹrọ̀hún ti wá ẹ má discard broda fún ìṣọmọ Ìjẹ̀bú Òde ẹ má ṣáàyè ẹ ṣáàyè wọn ọ̀nà 18 fọ́hún Ìjẹ̀bú Òde láti ń jẹ́ ay.com committed Anífowóṣe ọlọ́jà ẹ̀pẹ̀ kì í ṣe Anífowóṣe èmi mọ̀ pé Anífowóṣe wà ní Ìjẹ̀bú ó wà ní Ṣàgámù. Anífowóṣe wà ní Ìjẹ̀bú Òde Anífowóṣe kan wà ní Ìjẹ̀bú Òde because lady of Akose àti lady kan jọ Anífowóṣe náà ẹ wo my brother ẹ máa gbọ́ brother mi fẹ́ Anífowóṣe láti ilẹ̀ Anífowóṣe kan wà lóde olówó ó wà lóde olówó. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yìí ẹni sùúrù tẹ́ bá ní Anífowóṣe ẹ̀gbọ́n jẹ́ Anífowóṣe tún jẹ́ Adésànyà. ó lè láì ṣòbìrì. wo gba àṣírí bó ṣe tó ṣe ẹ máa gbọ́ ṣe rí kíní yẹn wọ́n ti fẹ́ yẹ sí. Anífowóṣe kan wà lóde olówó. excuse ṣe rí ìgbàmù ẹ wà. ẹ̀dì ìgbà sínú inbox mi ni àǹtí mọ̀ ní ṣe ní nígbà tá a bẹ̀rẹ̀ ṣó yín yẹn tálákọ̀ọ́kọ́ yẹn nígbà tá a ṣe ọ̀rọ̀ Wasiu yẹn ṣó yẹ ní sìn ẹni yẹn dìdí wá sínú inbox mi ni ó wá download gbogbo ẹ̀ fún mi ó ní bí gbogbo ẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ni ó ní wọ́n tan Awujale kan fún rẹ̀ ni ó tún Awujale pé ọmọ Ìjẹ̀bú Òde lòun àwọn ọba kan dẹ̀ bá testify sí wọ́n ṣe bọ́ ṣe fún wọ́n ṣe ní kó change orúkọ gbogbo ẹ̀ Adésànyà tẹ́lí tó jẹ́ lẹ́yìn yẹn àwọn ọba yẹn ló bá tó. kẹrin bí wọ́n ṣe ń ba gbogbo nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá lẹ rí yẹn o àwọn èèyàn wa àwọn náà ló ń tà wá síta wọ́n wá ṣe tán wọ́n wá máa kábàámọ̀. tẹ́ ẹ bá wá ṣọ́ra yín ẹ̀yin ọba tó dárúkọ síbi ibẹ̀ yẹn tẹ́ ẹ bá lọ gbẹ̀bọ̀dì nínú Awujale tó wà nílẹ̀ máa balẹ̀ jẹ́ fún yín. ìwà ibi tó bá ti wùwà ibi tó ẹ rọra ṣe dáadáa bá ṣe ń ṣe lọ yìí tẹ́ ẹ kí fún wọn inú wa dùn á support ẹ̀yin afọbajẹ ṣùgbọ́n àwọn ọba kan wà bẹ́ẹ̀ lọ́tọ́ dá wàhálà Wasiu sílẹ̀ àwọn ọlọ́kọ̀ lọ́gbọ̀n jìbìtì yẹn
máa gbé kí ní ìwé ìwé máa gbé jáde pé káṣí kábàbà kọjá ni mo ṣe ní jókòó lọ láti lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n máa lọ wá jáde sí nígbà tí Dàpọ̀ ti bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀ yẹn máa lọ gbé kí ní yẹn jáde ṣùgbọ́n wọ́n bẹ̀ ẹ̀yin afọbajẹ gidi láàrin wọn ẹ má gbà fún Dàpọ̀ olórí burúkú. Sista Yetunde orin kan wá sí mi lórí nìsín ẹ jẹ́ ká kọ́ fáwọn afọbajẹ a ní bàbá kan bàbá ara tó mọ iye ọmọ bí wá ṣe bàbá àgbà tó mọ iye ọmọ a ní bàbá kan bàbá àgbà. ọba wọn ti rẹ́ kọrin náà ìṣá ṣé ọba wọn yà. ẹ máa gbọ́ ṣẹ́rí nǹkan tí Wasiu ṣe wá ṣe bẹ́ẹ̀ nígbà tí kí ló ti pe bọ̀bọ̀ tán ní ó kù yìí tó jẹ níjẹ̀bú gbòì tó yí ṣọmọ pé yẹn náà yí orúkọ ẹ̀ padà ni kò ń ṣe orúkọ ẹ̀ gangan ni Kashim kìíní kan ló jẹ tẹ́lẹ̀. nickname yẹn lò náà. ẹ jẹ́ kí n sọ túmọ̀ ṣọmọ pé yẹn náà yí orúkọ ẹ̀ padà ni ó rò pé tó yí orúkọ ẹ̀ òun náà ṣe fẹ́ ẹni sùúrù dọ́tà ọ̀sẹ̀ ẹ mọ̀ pé Ìjẹ̀bú ló fi kọ́ pé Kashamu òun náà lórúkọ kan tó ń jẹ tẹ́lẹ̀. ẹ̀ṣọ́ jìnnà dé ẹ̀ṣọ́ jìnnà dé thank you ẹ̀ṣọ́ orúkọ ẹ̀ gangan nìyẹn àwọn gbogbo nǹkan tí yẹn náà ṣe ẹ̀yin náà gbogbo nǹkan tí yẹn ṣe mi ò kàn fẹ́ sọ̀rọ̀. ẹ̀ṣọ́ ìgbọ̀dá wọn jẹ́ ẹ̀ṣọ́ ìgbọ̀dá wọn jẹ́ ìgbọ̀dá wọn ra jáde láyé ẹ̀ṣọ́ òun jẹ́. dọ́tà ọ̀sẹ̀ ẹ̀ṣọ́ ló ń jẹ́ gangan ẹ mọ̀ túmọ̀ Búrújì Káṣámù Ìjẹ̀bú ló fi pera ẹ̀ owó tó pọ̀. ìṣe yìí mọ bó ṣe rísì tó fi change orúkọ yẹn sí orúkọ tó wá ń jẹ sí. ẹjọ sọ̀rọ̀ bọ̀dá rán wa sọ níbi ọ̀rọ̀ Awujale rà mí sọ èsì ọ̀rọ̀ Káṣámù rẹ̀ kò dálẹ̀ ọ̀rọ̀ lọ. ní nígbà kan sọ̀rọ̀ bọ̀dá wọn wá sọ níbi. ní sùúrù ìjẹ́ yìí mọ rísì tí ẹ̀ṣọ́ jìnnà dùn ṣe change orúkọ ẹ̀ tó fi ń orúkọ tó jẹ́ yẹn. a ní láti mọ̀ dọ́tà ọ̀zà yẹn ká mọ̀ èyí sọ̀rọ̀ ṣẹ́rí èmi mọ ìṣẹ́rí ti jẹ́jẹ́ kó tó jẹ gbogbo kìíní yẹn ni o. a ní kẹ ẹ fi gbogbo yẹn lẹ̀sẹ̀ ẹ gbọ́ náà rẹ ní sí. àwọn tó jẹ́ pé àwọn yẹn gan ò padà mọ́. ó dàárọ̀ ẹ wò mí dáadáa mo mọ gbogbo ẹ o mo mọ bó ṣe lọ. má sálọ ọ̀rọ̀ bọ̀dá rẹ̀ ń sọ yìí náà má sálọ. ẹnẹsù dọ́tà of Zion dọ́tà of Zion. ìwọlẹ̀ ti fẹ́ rí mi mú àtàwọn tó rán ọ̀rọ̀ lọ tó padà jẹ́. ẹ̀ẹ́dẹ̀ bá mi mú ìtàntí ìtòrí Ọlọ́run. so ẹ má máa kí pé Búrújì kan kìnnì kan torí pé kìnnì kan ẹ má Ọbásanjọ́ òun ló lọ gbé ní Kútọ́nù níbi tó sápamọ́ sí tó fi wá ní. ẹ fẹ́ kí wọ́n yẹ láìkí kí wọ́n. ó kúrọ́ pé náà ó ṣẹlẹ̀ ní pé àdúgbò mi ti ó kúrọ́ mọ́ fìdí pọ̀tẹ̀ èmi dẹ̀ yé jẹ gbogbo ibi tí máa fìdí pọ̀tẹ̀ náà níbẹ̀ yẹn. ayi máa mọ nǹkan tó ṣẹlẹ̀ bó fẹ́ bóyá ayi máa mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Yétúndé ayi máa mọ bó ṣe ń lọ kò sí nǹkan kò sẹ́ńtọ́ máa ṣí díẹ̀ tó ní bàgbẹ́ ń bẹ̀. brother mi ẹ jẹ́ n béèrè question ẹ má bínú mo fẹ́ béèrè question kan lọ sí Yetunde àbí Wasiu ti disappoint ó ti jí ti rí àbí ó ti kí ló máa kó tó èmi ò sọdẹ o. Ọlọ́run ò ní gbọ́ gbogbo kan tí mo sọ ni pé tí Wasiu bá ń dúró pé kí n wá sẹ́kù mi ò lọ́kọ Nàìjíríà mi ò lọ́kọ Áfíríkà àbó ti fún yín breakfast jẹ ní. so kí ni mò ń bọ̀ wá ṣe ní Nàìjíríà. dínà lọ jẹ dínà. àti Yétúndé ti gba lámbà wọ́n ti gba lámbà tipẹ́tipẹ́ mi ò lọ́kọ àti Yétúndé ti gba lámbà tipẹ́tipẹ́. kí ló fẹ́ kí ni mo fẹ́ wá ṣe Wasiu ó máa dúró pẹ́ wà láì sọ́rí fìdí pọ̀tẹ̀ tó ń kọ́ ẹ wò ẹ mọrin yìí wà á jẹ́ pé kọ́sà àdúgbò mi fìdí pọ̀tẹ̀ wà á sọ bó ṣe tọ́mọ́ fìdí pọ̀tẹ̀ ní kọ́mọ́ yìí. àti Yétúndé mo mọ̀ pé torí yín ló fi kọ́ but you promise me you give me the promise. yẹ́n dẹ̀ pọ̀ no matter what I do ẹ̀dá iṣẹ́ àdáríjì no matter what dem say. yẹ fọ ojú tọ́ba Wasiu ọ̀daràn ẹni tó sọ pé òun ṣẹ́rí ìgbà tó sọ pé òun ẹni sùúrù ṣẹ́rí ìgbà tó sọ pé òun wá láti ilé Fìdípọ̀tẹ̀ yẹn ẹni tó sáìn fọ́ọ̀mù yẹn fún ẹni tẹ́mi mọ̀ ẹni tí mo mọ̀ kan báyìí ẹni tí mo mọ̀ wọn lé ni mò ń sọ fún yín o wọn inú ẹbí ẹni tí mo mọ̀ ẹni tó lọ tọwọ́ wọ ìwé tó tọwọ́ bọ̀ ìwé àwọn ẹlẹ́gùnjẹ máa ń wà nù fámìlì mo mọ̀ ẹni yẹn òye yín báyìí nísìn so ẹni yẹn dẹ̀ mọ̀ pé òun ò tọ́mọ ẹ̀ ó mọ̀ pé òun ò tọ́mọ ẹ̀ ìwọ ọmọ Èkìtì social media dandan fẹ́ tirẹ̀ lé wa lórí wọ́n gbé mi lọ sí kóòtù màmá sọ́kọ́ òkú náà ó ṣàgbọ́dọ̀ sọ́kọ́ òkú náà. ẹ̀yin ò ní kọ́ọ̀tù kọ̀ọ̀kan tẹ́ ń lọ ojúde yẹn inú káàsì bàbá gbẹgbẹgbẹ mi lọkọ ọgbọ́dọ̀ sọ bó ṣe tọmọ mi ọgbọ́dọ̀ sọ bó ṣe tọmọ mi ẹni tó tẹ ẹni Wasiu lẹ́yìn pàtàkì ṣe òtàn ẹni tó sáìn fọ́ọ̀mù fún ẹ èmi mẹni tó sáìn fọ́ọ̀mù fún ẹ ilé kẹta títí wa gọgọgọgọgọgọ ló ń gbé oyè ẹgbẹ yẹn ẹni tó sáìn fọ́ọ̀mù fún ẹ fọ́ọ̀mù burúkú tó gbé lọ tó kúrọ tó lóun pamọ́ sí ìdìbò mo mẹni tó sáìn yẹn fún ẹ. mẹ́ka ẹni sùn àwọn ọba tó kọ́ ń pé kó lọ lo Adésànyà bó ṣe rí oyè yẹn gbà bó ṣe tán Awùjalẹ̀ gbogbo ẹ̀ lọ ti narrate tó ti send yẹ sí mo kàn ṣe kó ti rìn jìnnà ṣùgbọ́n ẹ fún mi ní time àlọ́ wa jáde mo tẹ̀ sunkún ẹ̀yin ọba jàti ẹ jẹ́ wà lára àwọn tó ń fọba jẹ́ o lára yín tó dárúkọ bíbẹ̀ yẹn mi ò fẹ́ sọ̀rọ̀
ẹ̀yin lẹ́mọ bó ṣe lọ mú fọ́ọ̀mù bó ṣe tan Awùjalẹ̀ tẹ̀sẹ̀ ní pé kó lọ yọ anífowóṣe kó lọ fi Adésànyà sí bó ṣe rí oyè yẹn gbà nìyẹn gbogbo ẹ̀ lọ́tọ̀ lóòdù lèmi lọ́wọ́. ṣé wàá possible gbogbo passport tó ti lò láti 80s nǹkan àtorúkọ tó fi ra lé London nǹkan. olùmàṣà ẹ̀gbọ́n gan orúkọ mélòó lẹ̀gbọ́n gan ni. níbo ni màṣà ti wá o níbo ni màṣà ti máa jẹ bòde o. Èkìtì ni màṣà ti wá Èkìtì ni màṣà ti wá. wọ́n yọ tráfíkì kúrò ní traffic marshal ni. ṣẹ́rí ẹ̀sìmà é possible kí broda má ṣe ọmọ Ìjẹ̀bú-Òde kán fún wọn jẹ́ olórí ọmọ ọba mọ́ ẹni orúkọ kẹ́ má sọ̀rọ̀ láti jọ yìí o. wọ́n sí Ayinde second. ọ̀rọ̀ Awùjalẹ̀ ẹ̀jíká fojú sónùkùn wo. Wasiu má dúró pé mo ń dúró de Yétúndé o mo ṣàǹfà fi ṣe máa mú Yétúndé ìwà àti Dàpọ̀ Yétúndé òun wá Nàìjíríà o wàláì mi ò kí wá Nàìjíríà kò ṣe mi ò gbádùn Nàìjíríà. ẹ sọ tó tọ́pọ̀ ọmọ China nìyí. ọmọ China ni mi ò wàláì I no dey come Nàìjíríà torí ẹ gbọ́dọ̀ gbé DSS wá bá mi bí yìí ni ẹ máa múra. àwa tá a bá sọjà nǹkan ẹ má jẹ́ ká ẹskísì gbogbo ilé ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká ba ìtàn ṣẹ́rí téèyàn bá fọwọ́ kan ìjọmọlúwàbí èèyàn gbà mí ó máa ń dá nǹkan mi lẹ́nu mo understand pé àwọn èèyàn kan wà tẹ́ pé wọ́n máa overstep steps wọn once in a while but the fact that wọ́n fẹ́ discard wọn pé wọn kì í ṣọmọ Ìjẹ̀bú-Òde mi ò rò bóyá ó lẹ́tọ̀ tí wọ́n bá dọ́mọ Ìjẹ̀bú-Òde tòótọ́ láti jọ yìí. mẹ́ẹ̀ka mo tún sọ fún yín báyìí pé mo ní máà ní yóò ṣọmọ Ìjẹ̀bú-Òde mo ní kó ti gbé voice yẹn pamọ́ ẹ̀ gbogbo kọ́tà ń sọ ní torí visa tí ẹ̀gbọ́n máa ṣe. ẹni tí bá fẹ́ gbóòórùn ara ẹ̀ Bísọ́lá ẹ̀ṣọ́ tì ní ẹ̀ tí bá fẹ́ gbóòórùn ara ẹ̀ kó má lọ ṣòṣèlú. that is it ìjọ tó bá ti jáde ń Jẹ̀bú wà máa sọ ẹni tó kọ́kọ́ bá àyẹ̀ ẹ̀sùn máa sọ fún ẹ ṣẹ́rí problem tí èmi kọ́ rí bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n ṣe mistake gan ó dẹ̀ fi kíní ẹ̀ fi báyọ̀ ọ̀la àwọn ọmọ ẹ̀jẹ̀ ni àwọn ọmọ ò lè jáde kankan ní Jẹ̀bú mọ́ kò sí wọ́n máa yẹ̀yẹ́ wọn ni. ẹ wo kò sẹ́ni tí ò níbi tó ti ń bọ̀ kó tó débi tó ń lọ ẹ gbàgbé gbogbo yẹn mà. ìyẹn náà la ṣe sọ ẹ máa gbọ́ ìyẹn náà la ṣe sọ pé àfẹ́ni tó ti ní àbàwọ́n. ṣé Kàṣámù ló ń fẹ́ jẹ Awùjalẹ̀ fún ilẹ̀ ṣe ń tún díẹ̀ jáde. ìyẹn la ṣe sọ pé àfáwọn tó ti lábàwọ́n àdẹ fáwọn tó ti ní kíní lọ́wọ́. òun náà la ṣe advice la ṣe ń support yín Ìjẹ̀bú-Òde nísìnyí kẹ́ má fi yahoo bọ̀ ìjọba kọ́ má fi FBI gbọ́ba ti yín náà. wọ́n tún ti dọ́dọ̀ Alẹ́gbà èmi ò sí nílé o. ẹ wo ẹ má jẹ́ ká sọ̀rọ̀ o mo ti sọ fún yín pé àti Ìjẹ̀bú-Igbó àti Ìjẹ̀bú-Òde gbogbo ẹni kò sí bó ṣe lọ. ẹ fẹ́ sọ̀rọ̀ bàtí bàbá yín sọ ẹ fẹ́ sọ̀rọ̀ arúgbọ̀ṣọ̀ bàbá yín sọ ẹ fẹ́ sọ̀rọ̀ gbogbo ọmọ mọ́. wọ́n ní kí wọ́n máa fi máa wá o máa wá o. kó má dàbí alápẹ̀tọ̀ tó bá dárúkọ àwọn ọgbà aláìmá tún gbogbo ẹ̀ síta fún ẹ. ẹ jẹ́ dárúkọ tí máa wọrí kábà máa sọ̀rọ̀ àwọn Subaru àmọ́ bá ṣe máa sọ̀rọ̀ wọn sí àmọ́ bá ti máa wọ́jú wọn. mo mọ̀ lára àwọn Subaru ṣé Subaru tó lọ kọ́lé sí ọ̀nà kìíní ló fẹ́ sọ Dr. Zion ẹ mọ̀ bó sọ́wọ́ Dr. Zion ṣe mọ̀ bó Subaru tó lọ kọ́lé sí ọ̀nà kí wọ́n fi pe ọ̀nà bíi níjẹ̀bú-Igbó. ẹ jẹ́ àlọ́sùn ẹ ní nǹkan míì tẹ́ fẹ́ sọ lálẹ́. a sọ̀rọ̀ náà wọ́n ti sọ̀rọ̀ Awùjalẹ̀ náà pé àwa ò gbà Dàpọ̀ má dọwọ́ rú nǹkan táwa sọ lálẹ́ yìí. ẹsọ ti ọ̀rọ̀ Subaru ẹsọ ọ̀rọ̀ Subaru ọ̀rọ̀ ti Subaru kẹkẹ sọ. Kàṣọkì sọ wípé ẹ̀yin Ìjẹ̀bú ẹ má fi ọmọ yahoo yahoo ìjọba kọ́ máa lọ fi FBI gbé ọba yín náà bí alápẹ̀tù ọ̀fìn pẹ̀tù mọ́dù ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ o. ṣé ń gbọ́ báyìí wọ́n ní ká sọ̀rọ̀ lórí Awùjalẹ̀ ẹ má jẹ́ gbàgbé pé Dàpọ̀ fún rẹ̀ gan ẹ má gbàgbé Dàpọ̀ èwo ni kọ́ máa lóyún bí burújí ṣé burújí wá láti Ìjẹ̀bú-Òde ni. ẹ má gbàgbé pé ọmọ yahoo ni Dàpọ̀ fún rẹ̀ yahoo náà ló fẹ́ gbé wọnú Ìjẹ̀bú. èmi kọ́ ló sọ Fáyìndé lọ́ba rìn o. má gbàgbé case file yẹn wà nílẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pọ̀ ń wá ẹ ní US àbí kò yẹ má gbé ọmọ yahoo kó wá impose yahoo lé wa lórí níjẹ̀bú-Òde àwa ò fẹ́ yẹn o lọ́ọ̀ ṣe lọ impose yahoo yẹn lórí ìpẹ́tù ibi tó ti wá bí. Bayétúndé tó bá ti try ẹ̀ a máa pe Trump ní kó wá gbé a máa point ibi tí ilé ẹ̀ ibi tó wà so kó wá mú. case file yẹn wà bẹ́ẹ̀ abẹ́ update ẹ̀ ni Magnitsky Act yẹn wà nílẹ̀ tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ ẹ̀ máa gbogbo ẹ̀yin olè politician. ẹ máa lọ sọ fún Trump ibi tílẹ̀ wà ẹ mọ̀ bí mo jẹ́ neighbor. bí àmàlà tó jiná gangan. ẹ mọ̀ bí mo jẹ́ neighbor kọ́ lọ jọ bọ́ǹbù sí kọ́ lọ múyàn. ẹ má pàǹtì ilé ẹjọ́ o. ẹ wo collateral damage àwa náà bọ̀tí tóun bá ṣàtì lọ tọ́ba ti achieve goal wa. ṣé ń gbọ́rọ̀. tọ́ba ti achieve goal wa ó ti tán. ta ló ránṣẹ́ bí Trump bá wá gbé kò kàn wá bí Trump bá ju àkàrà sórí ilé ẹ̀ clear kó comot o ti fẹ́ gbẹ̀bọ̀ délé wa lórí. èmi lẹ́yìn ṣe collateral damage kí ló kú tọ́ọ̀bù tó nílé. kílẹ̀ iná ló ń wá kílẹ̀ ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀gbà tẹ́tí mọ̀ bọ́ dàrú ni. wàhálà ti wà báyọ̀. ọjọ́ yẹ kẹ́rin náà ti mọ̀ pé wàhálà ti wà lẹ́ ẹ má wulẹ̀ padà lọ síbẹ̀ yẹn mọ́. bí ti máa ṣe ayé mi sí. To be honest ṣẹ́rí ìwà Bayétúndé ìjọ bẹ́ẹ̀dẹ̀ yìí màá lọ sanwó fún ẹ̀gbọ́n mi òun ló máa play fún mi. kọ́ máa gbọ́ máa invite ẹ̀ ó lè wá sí UK now
nígbà tí ó ń ṣe Canada ibi tó ti ìgbà tí ó ń ṣe US tó ti lọ dáràn nígbà kan tó wá bànú ẹ̀ fún ọba díẹ̀ ilẹ̀kùn táwọn ọ̀tá ṣe fáwọn tí ìlú Canada lọ ti ṣe ó ti gbàgbé ìgbà yẹn ni ẹ má jà sọ̀tọ̀ fún yín náà. ọ̀rọ̀ Awujale náà ló fẹ́ yìí lájọ wọn bọ̀dá yẹn náà. ẹ má jà sọ̀tọ̀ fún yín náà. ẹ sọ̀rọ̀ síkì ẹ sọ̀rọ̀ inú fújì fúsọ̀ lórí mi gbọ́kàn ẹ̀ sọ̀rọ̀ mi ì sí bíbá ẹ má jà sọ̀tọ̀ I want to take a bow and go. mẹ́ta àwọn dárúkọ bọ̀ dáre látàárọ̀ náà yàrá ń ta ẹ̀. èmi ń take a bow and go ó dàbọ̀. báwo lẹ ń dé lẹ́ ń lọ ẹ padà síbí. ló lè lọ ṣáàjọ máa parí ètò ó ń lọ sí platform tiẹ̀ ní ó ń lọ sí platform. Ayinde ti jà Awujale náà iná pápá ìlú ọba lọ ṣe kọrin aṣáájú ó ti joyè yìí náà iná pápá bá lọ ṣe ń kọ Ayinde ti wọlé yìí jẹ. Ayinde ó máa dúró de Yétúndé báyìí pé Yétúndé máa wá Nàìjíríà wọ́n dúró de Yétúndé ó wọ́n ti dàpọ̀ ẹ má fẹ́ dúró pẹ́. Awujale fújì iná ìwọ ọ̀nà ìwọ pápá ìwọ ọ̀nà. ẹ má fẹ́ dúró pa ẹ fẹ́ dúró Yétúndé ti sọ́wọ́ Nàìjíríà nù tipẹ́tipẹ́ ẹ má dúró pẹ́ táyà fi parẹ́ ẹ̀yin méjèèjì. Dapo àti Wasiu. àyíwá Nàìjíríà ẹ sábà àti ẹsẹ kọsítọmà bọdá mi kéwà ní kí ni o aṣíwájú mo bèrè yín níjẹta o ó ti tíratira ẹ kalẹ o ẹ pẹ̀lẹ́ àti ètò ìjẹ fẹ kù. ẹ̀rù bà mí ni mi ìdẹ́nu ìbò orí mo kàn láwọn èèyàn bẹ́ẹ̀ ní Nàìjíríà wà ṣé kí wọ́n á gbé mi ni. wọn lè gbé yín. ẹ̀rù bà mí ni. Sisi Yetunde. ẹ̀ka lẹ́sà. alájà ni ẹ̀ka lẹ́sí tí mo rẹ́ aṣíwájú. alájà ẹ̀ka Sisi Yetunde. ẹ jẹ́ ká ní sùúrù torí gbogbo yín sọ̀rọ̀ látẹ̀ nǹkan mo ń kọ́mẹ̀ntì nsàlẹ̀ ẹni wọn lórúkọ àbíkú máa lórúkọ tó pọ̀. àbíkú ni bọ̀dá Wasiu lójórúkọ wọn pọ̀ tó yẹ. Adésanya yẹn wọ́n ẹ̀sẹ̀ rí inú fírísà wọn fi sí wọ́n ti mú jáde. kúyà yẹn náà kan kúyà yẹn fún rẹ̀ ìkejì Wasiu ni. nígbà ni wọ́n fi Adésanya náà wà ní Ìjẹ̀bú-Igbó. Adésanya wà àwọn ẹ̀sẹ̀ mú jáde ní bọ̀dá náà kó gbogbo orúkọ yẹn sínú fírísà. màṣá àkọ́ àdárúkọ àbíkú ni àbí kí ni máa yìí sọ àná wọn mú jáde díẹ̀díẹ̀ Ọlọ́run ló mọ ṣe ẹni tó wáyé pé Nàìjíríà lófin ni ó yẹ kí Nàìjíríà kọ́kọ́ discipline wọn náà kọ́kọ́ yẹ páálí wọn wò náà wọ́n á ti jọ wọ́n gbé kokéènì ìjọ tán gbé gbogbo orúkọ pátá. gbogbo àwọn náà ni mo ń sọ gbogbo àṣìṣe tó lọ ṣe l'Amẹ́ríkà tó fi báàlù ẹ̀ tó fi kó tó fi lọ sí Canada. alájà gbogbo alẹ́ wà lórí pílàfọ́ọ̀mù ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. ká ní ọmọ nígbà yẹn jọ torí Ọlọ́run. àti Yétúndé sọ pé ẹ̀yin ò gbójú jáde alájà ẹ̀yin kárí kò gbójú jáde bẹ́ẹ̀ sísá Maureen wà lórí pílàfọ́ọ̀mù yìí náà ti sọ pé ẹ̀ bá wọn jáde. ṣé tó bá lọ wádìí l'Amẹ́ríkà ṣé wọ́n máa sọ pé irọ́ la pa. ṣé ó fẹ́ kúrò l'Amẹ́ríkà ni àbí ṣé wọ́n bá àwọn ẹ̀ nígbà jẹjẹrẹ wetin you dey tell us now. ìgbà tó wádìí títí ṣọ́bà gbẹ̀gbẹ̀ àti Yétúndé gbẹ̀rù. àti Yétúndé yọ̀ ń bá ìwé sàlẹ̀ o àti Yétúndé yọ̀ ń bá ìwé sàlẹ̀ o. òun náà mo ti dáhùn ẹ béèrè pé kí ni Wasiu ṣe fún mi òun náà mo jẹ́ sọ fún mi tó ṣe fún mi nígbà tí ọmọdé kúrọ́ pé dọ́dọ́dọ́dọ́ lòun tọmọ mi mo jẹ́ lóòótọ́ mọ́ mi ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni. ṣé mi wà bẹ́ẹ̀ ni mo jẹ́ lẹ́ni tó tọwọ́ pọ̀ wọ́n ẹni ilé wa ló ti bí ẹ ilé méjì sí tààsí ilé méjì ló láàrin wa ẹni tó tọwọ́ pọ̀ wò fún ẹ ó dẹ̀ mọ̀ pé mo ò tọ́ mú ẹ. ẹ̀yin ẹ máa sọ nǹkan tó máa ń bẹ fún wa. bẹ́ẹ̀ ni òun náà ni mo fi sọ fún yín báyìí sìn àbí iṣẹ́ wọn mo lè wá máa kúrọ́ mọ́ yín báyìí pé bẹ́ẹ̀ ṣe wà pé mo tọ́ mọ́ yín. ẹ̀yin gé wa lége. àní sísá Yétúndé lọkùnrin yẹn fún what you promise me. ẹ má jẹ́ kí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ ti kúyẹ̀ náà kúyẹ̀ yẹn bá ṣe àwọn èèyàn rojú ẹ̀ títí ní ibi ní bọ́dẹ̀ ewu tí ilẹ̀ tún ti bẹ̀rẹ̀ sáàtì tẹ máa ń méjì tẹ máa ń gbé wọlé ẹ̀jẹ̀ ní ìtara yín tẹ̀ bá sọ̀rọ̀ bọ́dẹ̀ ewu tí ẹ̀yin nìkan lè máa ń gbọ́ sáàmì yẹn ṣá ẹ̀mí ìtara yín náà ẹ̀mí ìtara yín náà ẹ ṣeun God bless you náà ẹ jẹ́ ká sọ nípa kúyẹ̀ àwọn èèyàn sọ nípa kúyẹ̀ lánàá ọ̀nà ọmọ ẹrú kú ni wọ́n ní BMC lòun náà ṣe ń wùwà ẹni tó fẹ́ wá gbé wa lé tó fẹ́ wá gbé lé wa tó fẹ́ impose ló wa lórí ní ọba nǹkan nìyẹn àwọn ọmọ bá ń ta kẹ̀lí gbà. ẹ má wá sójú ìdọ̀ba o. gbọ́ nǹkan tí mo sọ mi ò gbọ́ gbogbo nǹkan tí mo sọ látọjọ́ yìí mo ní mi ò lọ́kọ Nàìjíríà gbọ́ gbogbo nǹkan tí mo sọ mi ò lọ́kọ Nàìjíríà mi ò lọ́kọ Áfíríkà mi ò ní kí ni mo fẹ́ wá ṣe for now kí ni mo fẹ́ wá ṣe tell me. sísá Yétúndé ti sọ títí pé dúdú ìjọba àwọn wípé kí ni nǹkan tí mo fẹ́ wá ṣe for now. àwa ọmọ sálé. wọ́n ní máa wà Nàìjíríà àwọn tó bá mi kọ́. mi ò ní pálí Nàìjíríà èmi kẹ èmi ọmọ Nàìjíríà gbọ́ ibi tó burú dé. àwa máa ń yan bọ́lẹ̀ bàbá wa ni àwa máa ń yan bọ́lẹ̀. ẹ máa yan o kẹ́yìn máa yan bí ayán.
bí ayan tó gbẹ tó wá dún bí ayan tó gbẹ tó dún. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí ẹni tó bá ṣe pé ó sì ní nǹkan tó fẹ́ mú nílé ló máa sọ pé òun sáré bọ̀ kò ń ṣe pé bóyá èèyàn gbàgbé lé èèyàn gbàgbé lé but kò ní fi bẹ́ẹ̀ jẹ́ priority èèyàn number one mi ò lọ́kọ Nàìjíríà mo tún tẹnu mi ò lọ́kọ Nàìjíríà mi ò lọ́kọ Africa generally. Society Dapo Abiodun máa mú ìwà báyìí ní Dapo Abiodun bọ̀ wá sáà ní ìtẹ̀wá yẹn. Ẹ kó máa bọ̀ mo ń dúró de wà láyé o kéèsì fáìlì yẹn ló máa kọ́kọ́ bọ́ síta kéèsì fáìlì yẹn Amẹ́ríkà yẹn ló máa kọ́kọ́ bọ́ síta wà láyé ló sọ fún yín. ó náà máa àwọn tó lè sọ pé. láìpẹ́ ìwà ní 25 or 30 Dapo alẹ́ yín wá bẹ̀rẹ̀ sí tí Trump bá ti pín Nàìjíríà tó ti pín àwálé wálé bá ti pín Nàìjíríà máa bá ti pín Nàìjíríà àwálé. Wo Dapo ìwọ ni wàá ṣẹ̀sìn ayé wàá ṣẹ̀sìn ọ orí tí mo sọ with confidence Dapo ìwọ ni wọ́n máa ṣẹ̀sìn ayé wàá ṣẹ̀sìn you know why because I know my rights. ilé ìyá àṣàlẹ̀ kó garu nonsense èyí tó ṣe pé gbálẹ̀ nù dídùn dídà ń ṣe. mo ti sọ fún etí ẹ bá ti dismiss inú wọn kó tètè lọ mú pálí ẹ̀ kó wá ṣe security ẹ̀ padà. a máa bá a ríṣẹ́. security ló pọ̀ jù nínú wọn o gbogbo àwọn tẹ̀rí yẹn tó wá dìdàkudà. ẹ máa rí wọn ọmọ máa rọ pépà mo sàwọn yahoo ni gbogbo wọn ṣe wọn lè gbogbo àwọn fún ẹni tó wọ Amẹ́ríkà mú. tí Google mú Google ló mú wọn. Mọ̀ pé ẹni tó mú wọn náà kí ni iṣẹ́ wo lòun náà ṣe ẹni bí Nàìjíríà ṣe design. Ó mà lágbára o. ẹni bí Nàìjíríà ṣe dì. níbi tá a máa ti mọ̀ wípé àwọn pípù yọ̀ ọ̀daràn ni wọ́n. ẹ má bínú pé mo fẹ́ sọ̀rọ̀ yìí ẹ lọ wo àwọn tó surround ẹ wo federal government ẹ wo àwọn tó surround wọn Gbàjàbíàmílà wọ́n ti disband ní US kò tó ẹni tó ń wọ US. àtikẹ́túndé ẹ̀yẹ́ ká sígẹ̀tì wa ti wọ̀nyí girlfriend òbí ní tipẹ́tipẹ́. ẹ wo in fact mú yẹn. ẹ máa wo gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ẹ máa ṣe ká máa dárúkọ bẹ́ẹ̀ yẹn àwọn tó ṣe pé wọn ò lè wọ US mọ́ láàrin wọn ẹ̀ ń ṣe rí àwọn criminal àwọn ọ̀daràn tó ń wá ní diaspora àwọn ẹ̀yìn celebrate ní Nàìjíríà. instead of us aunty Neshide Ijoma instead of us gather together Adam she say everything is because of you people living in Africa. It's not because of her. You Adam writing dragons down. Mọ dáwọ ará Nàìjíríà yẹn. Nítorí tí iná fi ṣe wàhálà. Adam, do you know the person? Adam yẹn stupid. Adarọ̀ tún tọ̀ Adam yẹn so stupid. Kò mọ̀ sí táyé tún lé ní. Àwọn dèdèrè ló pọ̀ nínú ẹ̀. Tọ́ba ti rí àwọn èèyàn lórí. They want the best for you people. Tọ́ba ti rí èèyàn lórí social media gbogbo èèyàn ní best side titi wọn. Let me tell you I work for them. Let me introduce Arabic here. Ẹ jẹ́ kí introduce Arabic here. You are not living good in Nigeria. Ẹ jẹ́ kí introduce Arabic here sí wọn. You see I live in the UK and I work for the UK government. University mo ti ń ṣiṣẹ́ bí I'm a lecturer and I teach law. Ṣé I'm bold, I'm confident. Nítorí mo mọ òfin yẹn, mo wá dúró de ẹni sùúrù, mo wá dúró de DSS. Dúró ta ló tún bú àti Yétúndé bẹ́ẹ̀. Mo dúró de DSS, wọ́n gbé òfin Nàìjíríà wá. Mo dúró de Dapo, wọ́n gbé òfin Nàìjíríà yẹn. Adam tó bá rẹ̀ kó rẹ̀ wá sọ di efa. Ọ̀dẹ̀ ìwúdí rẹ̀ ní sùúrù ní òṣèré nísìn. Ẹ jọ, mo ń dúró de DSS, wọ́n gbé òfin Nàìjíríà yẹn wá. Mo ń dúró de Dapo, wọ́n gbé òfin Nàìjíríà yẹn wá. Mo ń dúró de Wasiu, wọ́n gbé òfin Nàìjíríà yẹn wá. Don't you see when I come on social media, I speak with confidence. I don't brag. Me jẹ́ kí n gbé nǹkan tí n bá mọ̀ because I know the consequence of it. Mi ò kí n ṣe. But I'm speaking the truth. So èmi dúró de leader kan ní Nàìjíríà tó máa gbé mi wá sí UK court pé mò ń sọ òótọ́. Wàláhì àṣírí yín máa wá tuntun. Pẹ́ẹ́n. Àṣírí yín pátá láìkù kan wá tuntun. Kò ní bò. Èmi wá ọ̀nà kẹ́lẹ́ mọ̀ pé mò ń wájà yín ni. Èmi fẹ́ kẹ́ gbẹ́jọ́ wá. Tí àṣìṣe bá jẹ́ máa báyàn báyìí. Tọ́lá bá máa ìwà tó máa kọ́kọ́ gbà lọ́wọ́ yín. Àṣìṣe yẹn lèmi dúró de kẹ́ gbé ẹjọ́ yẹn wá. Tọ̀pọ̀tà wọn ní Adam yẹn. Newspaper gbé níbà ẹ máa ṣẹ̀sìn ayé ẹ ṣẹ̀sìn ọ̀run ẹ ṣẹ̀sìn àwọ̀rò èmi ní Yétúndé ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Wọ́n fẹ́ jẹ tẹ̀tẹ̀ nìyẹn o. Náà nígbà tí bá gbé wọnú kóòtù pé àwọn tó ń lead yín ní Nàìjíríà ẹ mọ àwọn tó ti disband Amẹ́ríkà tó lè wọ US mọ́. Báwo lẹ máa ṣe kọ́kọ́ fíò náà as Federal Republic of Nigeria kí n má fi yẹn bẹ̀rẹ̀ kí wọ́n máa fa case file yín kí n fà á jáde kí n máa jù fún wọn bẹ̀. Orí yín ti dàrú tẹ́ bá ń wá síbí mi ò sí lára àwọn tẹ́lẹ̀ máa threatening ẹ máa lo DSS oníjà fún yín àwọn oppressors yín ẹ máa ń tẹ́yìn lọ́rùn kẹ́ máa praise àwọn oppressors yín. Ẹ̀yin èèyàn jàti UK wọn wá pátá ló mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà they knows everything she say is tẹ́ bá wá síbí báyìí tẹ́ bá wá ń ju ọ̀rọ̀ síbí never do kẹ́ máa pẹ́ now I've introduced myself mo ti introduce ara mi sí yín dáadáa kẹ́ ẹ mọ ọdún èèyàn tí mo jẹ́ òní dá fún yín. sọ̀rọ̀ táwọn kan náà gì mo ní orí mi ò train àwọn lawyers of tomorrow ní UK bíbá mo wà lára àwọn tó ń train wọn you have to pass through my classroom kó tó lè di lawyer yes I'm very proud of my
so tẹ bá wá síbi tẹ bá wá ju búlẹ̀ tó ṣí síbí bá ẹ padà kẹ lọ sọ fún DSS tó ń rán yín níṣẹ́ kíṣẹ́ nígbà DSS yẹn á ṣẹ̀sì ayé á ṣẹ̀sì ọ̀run bẹ́ẹ̀ ni mo sọ fún yín. èèyàn kọ́ ẹ̀kọ́ ẹlẹ́kùn wá ní èèyàn kọ́ ẹ̀kọ́ ẹlẹ́kùn. kéde ìgbà wá síbi àwọn sọ̀rọ̀ yìí ẹ wá pè é ẹrù bí a máa mọ̀ bọ̀ títí bíbá yìí ni. ẹ jọ ní ṣé wọn ní pín mi máa Haúsá báyìí. ẹ sọ Haúsá kan ká gbọ́ náà. Sọdúnkù mo nílé ní nọ́ọ̀tì tí wọn ní pín mi máa Haúsá. wà á máa mọ bá a ṣe máa ṣe yẹn. tó bá dìgbà aṣáájú Dàpọ̀ ti mẹ́sẹ̀jì pé òun bọ̀ wá sáàbù sísá Yétúndé ní. mo dúró de wà láì èmi kan wá bí ṣe máa kó ìhòòhò Dàpọ̀ bí ṣe máa dà síta. mi ò sí bí ilé ní kókó mi ìhòòhò Dàpọ̀ bó ṣe dáràn lamẹ́ríkà tó ṣe pé kò lè tẹ Amẹ́ríkà lẹ́nu mo fẹ́ kọ́ yẹn ni máa kọ́kọ́ gbélé fún wọn ní kóòtù bíbá pé kọ́ ẹwọ ẹni tó fi jẹ gọ́fúnà o ẹ bá wa ẹni tó fi jẹ gọ́fúnà nílùú wa o báwo lẹ ṣe fẹ́ kírú ẹni yìí kí ìlú kó tó. sísá Yétúndé ìyẹn wà lọ́wọ́ yín èmi ò wá sọ́jà lẹ́nu o. ṣáṣíwájú ló lòun wá sọ́jà bọ́lá. ẹ wo aṣáájú ẹ sọ̀kalẹ̀ bíbá ẹ jàre kẹ má gbẹ̀bọ̀ dé ìmájà yìí ẹ sọ̀kalẹ̀ tó bá jẹ́ pé gbogbo yẹn lẹ fẹ́ ṣe náà ta ni wọ́n fẹ́ wá tẹ́tì mi ta ni Dàpọ̀ fẹ́ tẹ́tì mi bíbá ẹ sọ̀kalẹ̀ ẹ wá sọ́jà ẹ má wá sọ́jà èmi ti rọjà ilé yìí náà. ó ti ń tẹ́tì ọmọdé tó ń yẹn. àwọn tó wà Nàìjíríà ló máa bá ṣe gbogbo yàmà yẹn máa gbé bọ̀dà Dàpọ̀ wọ́n sọ fún mi pé mo ti sọ fún ẹ wàá ṣèfin ayé ṣé Wasiu mọ̀ sí pé wọ́n ti wá download gbogbo bó ṣe ní fọ́ọ̀mù gbogbo nǹkan tó ṣe ṣé mọ̀ kan ti wá gbé fún mi. jẹ́ ọmọ ẹni sùúrù ẹ fẹ́ bá yàn jà ẹni sùúrù ẹjọ́ lọ́kùnrin ìwọ tó fẹ́ bá yàn jà ṣé ọmọ nǹkan tó wà lọ́wọ́ ẹni tó fẹ́ fi bájà ṣé ọmọ nǹkan tó wà lọ́wọ́ ẹni yẹn gan against yẹ tó fẹ́ èèyàn gbọ́dọ̀ wà careful kò ń ṣe everywhere èèyàn máa lọ èèyàn máa mújà ó fẹ́ lo agbára òṣìṣẹ́ nìyẹn Nàìjíríà yẹn ni kò dúró sí because màá disgrace yín níbi tá a wà yìí disgrace yẹn ó máa lálẹ̀ newspaper máa gbé Nàìjíríà rẹ ti ń po gbogbo ẹ̀ mọ́lẹ̀ tó ti ṣe pé kò sí media coverage ibi yìí kò ṣe bò mọ́lẹ̀ àṣírí yín á tú láyé àṣírí yín á tú lọ́run. Listen, I know my right, I come from a legal background òun ló ṣe rí mi tí mò ń sọ̀rọ̀ tí mò ń ja fatafata báyìí wọ́n máa gbé bọ̀ ṣé ọmọ nǹkan tó wà lọ́wọ́ mi ṣé ọ̀daràn l'Amẹ́ríkà ni ṣé ọ̀daràn wo gbogbo recording ni wọn máa gbé gbogbo recording la máa gbé jáde this time around gbogbo ẹ̀ pátápátá a gbé fún ẹni tó máa translate tó máa ṣe àwọn àmì interpreter wàá fẹ́ kú interpreter a gbé fún government interpreter wọ́n stamp ẹ̀ gbogbo ẹ̀ la máa gbé wọnú court so kí nìkan ẹ̀ṣẹ̀ kí ló fẹ́ gbé wá ń gbé à ń scold ẹ̀ ń gbé à ń bá ẹ wí ó jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ni tọ́lọ́run kan bá ń ṣe nǹkan téèyàn fẹ́ èèyàn máa ń bá Ọlọ́run jà ìwọ wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ Ọlọ́run mọ́ wa lọ́wọ́ pé ká má bẹ̀rù who are you God. ebe ẹni kan gbé pásítọ̀ kan tán ní ó sọ pé títí ò dàbí. láwọn ọba yín kan tó gbé láti Nàìjíríà tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ń bẹ̀ yẹn táwa ní ẹ̀yìn tó ṣe orúkọ ẹ̀ ti bà lọ́wọ́ wọn tẹ́lẹ̀. kẹ̀kẹ́ rí mọ̀sí ọba tán gbé ní abroad tán lọlé wọn wá ṣe yánmọ́ yánmọ́. ẹ wá ṣe ẹ̀wọ̀n lẹ́pọ̀jù tẹ́ bá ṣe bí iná mo dẹ̀rẹ́ èmi fúnra mi rẹ́ẹ̀dì mo fẹ́ kọ́ wọ́n wá máa ní bí arúgbó ọjọ́ nígbà tí ò ṣe gun kankan la èyí tẹ gbé labroad tẹ ti fọlẹ̀ ní kínní tẹ ti wẹ̀ kúlẹ̀ ti fàṣẹ ó yẹ kẹ́ ẹ fi àgbà ní sí arúgbó ọjọ́ àgbà ní. ẹ wọ́n máa délé padà wọ́n wá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ náà àwọn tó ṣe pé wọ́n lulẹ̀ ní àwọn bá sọ́nà àwọn bá kó ga sókè èyí tẹ gbé labroad tí ò lẹ́ni tí a ṣàlẹ̀. olórí ọ̀rọ̀ ẹni tó wọlé ìkọ́mìtì àwọn ẹ̀kọ́ tani kọjá ẹni tó wọlé ilẹ̀ jáde kọjá ẹni tó wọlé lẹ́yìn tó ṣe wọlé kọjá lẹ́yìn. She takes soup for lunch. Right. So that's what I'm saying. It's not there. Sister Mori kò jẹ́ ní tó wọlé. Ọ̀rẹ́ ọgbà mi ò lè máa mọ̀ ìgbà tó gbọ́. Ọ̀rẹ́ ẹ wọ kékeré kan máa wọlé fúnra rẹ̀. Ọ̀rẹ́ yìí ó ti jẹ́ gbogbo ìgbà ẹ̀ máa yọ ẹ́. on every time tàwọn jẹ ti ń sọ̀rọ̀ ẹ jẹ́ máa gbé DSS bọ̀ DSS ẹ jẹ́ wá sọ wọ́n dọ̀run ẹ rò bí èmi máa ń worship I just don't know that is why Nigeria is not okay now àwọn oppressors yín lẹ́yìn máa ń worship àwọn tó ń wá wanted ní diaspora àwọn lẹ́fí ń ṣe oh my goodness Nigeria is a disgrace àwọn tó ń wá ní diaspora àwọn lẹ́yìn gbé kọ́ máa lead yín. Can you imagine when you have to be yẹn so ṣe pé wọ́n yà wọ́n. I think castigate àwọn ọba yẹn fi Nàìjíríà wálé o. I don't give a damn. I don't give a damn. Not never. Níbi kíbi tẹ́ lọ ẹni sùúrù ẹjẹ́ kí sọ̀rọ̀ nínú bíbí náà wà báyìí. Kò síbi tó ọtí ń kájí yà á lẹ. ẹni sùúrù ẹjẹ́ kí sọ̀rọ̀ don't come here tẹ́lẹ̀ fi. ẹ má bu Nàìjíríà ẹ má bu Nàìjíríà ẹ ta sáwọn tẹ̀ ń ta sí ẹ má bu di whole Nàìjíríà. I don't care now. ìka tó bá ṣẹlẹ̀ ẹ ta sí. Nobody tells me bí ṣe máa sọ̀rọ̀. máa gé ìjà àti ètò ẹjẹ́ mi jẹ́ but listen mo fẹ́ ọ̀rọ̀ DSS yẹn must stop on this platform. nǹkan tí Adam yẹn sọ ó stupid gan nǹkan tí Adam yẹn sọ bẹ́ẹ̀ yẹn
threatening gbogbo èèyàn máa sọ fún àtìmọ́ àti DSS yín ó gbé case wá wà tension ni ẹ̀rọ democratic empathy wọ́n fi intimidate èèyàn ni wọ́n fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀kọ́ máa ń rán káàkiri gbogbo àwọn tó rán yín wá 10,000 òpònú àtàwọn tó rán yín wá kò ní dá fún ìjà fújọ àwọn àrọ́mọdọ́mọ wọn. wọ́n sì ọba dẹ̀ tí wọ́n system wọn kò ní di pé yóò tún bá wọn ájú wọ́n fẹ́ máa fún àti Yétúndé ní pro akọ́mọdọ́ ní hypertension. ìgbà yóò dáká reply because àwọn olómi wà bẹ́ẹ̀ náà tọ́rọ̀ náà bá mọ̀ pé àwọn tó wà lórí platform àbúrò most of them wà. àti bọ́dà Ewudin ṣe ni mo fẹ́ sàn kankan there is something tèmi notice nípa ọ̀rọ̀ social media tó bá ti rí gbogbo èèyàn lórí social media everybody tó bá ti wá sórí social media ebi ń pa wọn they are miscreants they are investors wọn ò jẹ́ mọ̀ pé àwọn tó wà nánẹ́ẹ̀dì gan tó wà nánẹ́ẹ̀dì ju àwọn wèrè politicians wọn tó kójọ síbẹ̀ wọn mọ̀ pé ó wà lórí social media and that is why I always anyway tí wọ́n ti para mi máa ń hàn bọ̀ra mi but ó dà pé mo need láti ṣe bit introduction about myself lẹ́yìn òní mo ṣe yẹn. No, sister yẹn bàbá yẹn ti sá lọ. ẹ rí i pé ń ṣe ni wọ́n sá lọ. Adam yẹn ti sá lọ. báwo ló ṣe máa fi òfin báwo ló máa ṣe fi òfin threatening ẹni tó ṣe pé báwo ló máa ṣe fi òfin threatening ẹni tó ṣe pé òfin ló teach ní university. Government official I know that be DSS ni. báwo ló máa ṣe fi òfin threatening nǹkan tó ṣe pé òfin ló lecture òun ló lecture future lecturer ìwọ wá fi òfin yẹn threatening ẹ ní kúre àtẹni tó rán níwá bring it on. Bring it on. Èmi kò fẹ́ sun yín ní kọ́ọ̀tì mi báyìí. Mo wá bí ṣe máa expose yín kí newspaper bá mi gbé. Tọ́ọ̀nù ló popular newspaper bá mi gbé. Orúkọ ẹ̀ fún yín Zakieno Adam. Orúkọ burúkú ló máa kọ kò ní kọ orúkọ ẹ̀ gángan wèrè nìyẹn. Kí ló ń ṣe yín náà? Àwọn tó ń borúkọ àbíkú nìyẹn náà ebi pa wọn everybody ló nùdí o everybody ló ń gbálẹ̀ o everybody kò ní dá fún yín. Ó tiẹ̀ pé ìwà bá ṣe nùdí tá à ń gbálẹ̀ ó pè. No, ó ti sá lọ ní mi expect kó tún kọ́ another one ni. Mo láti gbé chance ti Yétúndé ṣe. Bá a ti dá wọn lóhùn yẹn ló jà tí yóò bá dá wọn lóhùn ní mọ̀ pé what they are doing ẹ máa jà fún yín. Àwọn tó bá jẹ́ every time bá ti ṣe every time pẹ̀lú DSS kò ní dá fún yín wá. Ẹ lè sọ fún àtìmọ́ ọlọ́pàá lè fi gba yín kí ló dé. Wọ́n mọ̀ pé Nàìjíríà lọ ti rán yín wá wọ́n mọ̀ bẹ́ẹ̀ kò ní dá fún gbogbo àwọn tó rán yín. Àti Yétúndé tó bá wà lórí social media lásán ọkọ̀ ọjà lásán ọmọ ọlọ́pàá threatening ọmọ ọlọ́pàá gbé wọn. Every day non threatening every day èmi máa wà lára tẹ̀lé threatening ikú wa gbé àtẹni tó rún ẹ tó bá bí Dapo Abiodun ní pé kó plane kó lọ sí Amẹ́ríkà ní kó plane. ẹ pẹ̀lú àlàjọ èmi ẹ̀sẹ̀ jẹ́ ẹ mọ̀ pé wọ́n download gbogbo kìíní fún wa lónìí gidi mà lọ́n download gbogbo àṣírí yìí fún wa big time authentic wọn lọ́n gbé fún wa. àbò ìbọn ìjà ìbọn wọlé ló pọ̀ jù. tó wá ta tí àwọn wèrè bá kọ lẹ́tà. ẹ máa ṣọ́ra yín o tẹ́ bá lẹ fẹ́ bá wèrè jà ẹ máa rántí wípé ẹni tẹ́ fẹ́ bá jà ẹ mọ̀ nǹkan tó dì nípa tó ní lọ́wọ́ nípa yín. wọ́n kọ lẹ́tà láti Nàìjíríà kí wọ́n dẹ́nìkan wá sẹ́wọ̀n ní Nàìjíríà àwọn wèrè àwọn bastard. Nǹkan tó bá Nàìjíríà jẹ́ nílé ìyókà máa wò ká máa oppress ara wa. Nǹkan tó bá Nàìjíríà jẹ́ nílé. Ó jẹ́ ìmọ̀ kó ń ṣẹlẹ̀ instead of YouTube pé ẹ ti ká jà fúnra wa. Ìbọn ti sọ ọmọ wa ń tọrọ ṣé mo tọrọ ẹjọ́ máa ṣe àbàtà wà bíbà ṣáà tọrọ jẹ báyìí ṣe bá ń jẹun comfortably náà. À ń jẹun comfortably náà. Ẹ bá wọn lé lẹ́tọ̀ọ́ tó wà bíbà yìí. Tó bá kẹsẹ̀ bó ṣe yẹ ká jẹun gan ni ẹnu ọ̀nà nígbà wá kí la fẹ́ fóúnjẹ ṣe. Láyé yín kẹ́tù máa wẹ orúkọ mi dáadáa Yétúndé lórúkọ mi ẹ má wà lọ DSS fi threaten mi mọ́ ayé yín apárẹ́ ni. DSS kan tí o bá ṣọrẹ òun wá parẹ́ pẹ̀lú yín àwọn DSS tó ṣe pé wọ́n ti violate human rights gbogbo yín nọ́mbà wà kó papọ̀ ẹ lọ́kọ́lẹ̀ gbogbo yín gbogbo àwọn ẹlẹ́ni tẹ́ ti pa àwọn ọmọ yíbo tẹ́ ti pa ẹ gbogbo oríṣiríṣi tẹ́ ti pa wọ́n bọ̀ wá fún yín very soon ọ̀dẹ́dẹ́gbẹ̀ wá ni ẹ fẹ́ rogo gbà ọjọ́ ìrìnà máa mọ ẹni tó jẹ́ miscreant bóyá ẹ̀yin tẹ́ jókòó sínú ọ́fíìsì ẹ̀ ń jí owó àbáwọ̀ pàpàpọ̀ lórí social media bí we will get to know very soon ẹ̀yin wèrè. ọba jẹ dákẹ́ tá à ń dákẹ́ àwọn bu ara wa nínà nítorí ìfẹ́ ta ní sílùú wa nínà tá a bá tẹ ibi ò pa wá but ìyẹn ò mí pé a ṣì láwọn ẹbí tá a rí létí mọ́ nílùú yẹn ẹ jẹ́ ká bára wa sọ̀tọ̀ ẹni tó ní ìyá ẹni tó ní bàbá wà bẹ́ẹ̀ ẹni tó lẹ́bí tó tọ́mọ́ wà bẹ́ẹ̀ ìfẹ́ tá a ní sílùú yẹn ní ta ṣe ń pariwo ẹ jẹ́ máa wá gbogbo everyday mi ìrọ́jọ́ ta ṣe show ní lórí social media ẹ má máa tẹ́tí pẹ̀lú DSS I just had enough of that DSS kò ní ta fún DSS yẹn ẹ record mi kẹgbẹ́ lọ sọ́fíìsì DSS pé èmi Yétúndé mo sọ fún mi ní kò ní ta fún DSS nítorí ẹ jẹ́ àwọn èèyàn síta kọ́ wa máa tẹ́tí mi gbogbo bí tí bá ti lọ. Sister Yétúndé ó lè jẹ́ òun voice Dapo Abiodun ni olóṣù olórí kúkú ni wọn àtàwọn àti Dapo Abiodun kò ní ta fún wọn Dapo tó wà kò ní ta fún ẹ tó bá bí ẹ dá ìwọ gbé ẹsẹ̀ kó lọ sí US gbé ẹsẹ̀ kó lọ sí US. àǹtí mi Yétúndé Ẹjìbù ló bẹ̀. ó ti sọ ẹjọ́ sọ ẹ mọ ní kéèyàn tó bí ní ojoojúmọ́ ní ojoojúmọ́ ní. ghost nìyẹn gbàgbé nípa yẹn ghost ni ta ló fẹ́ máa bá ghost sọ̀rọ̀ you understand. tírísì orúkọ lójoojúmọ́ every time DSS ẹ mọ̀ kó máa dé stage kó máa súnyàn ẹ mọ̀ pé yàn ní sùúrù tó táwọn ni ẹ wá sọ DSS dọ́lọ́run. kí lédè ìnà ń ṣe ní pé nǹkan tó wà fẹ́ ti du wa nìyẹn kí gbogbo wa máa oppress ara wa. bẹ́ẹ̀ni. nǹkan tó ń dẹ́ wà lálẹ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì yín oppress yín politician oppress yín èyí tún pọ̀ ìtumọ̀ oppress àwọn tó wà nínú yìí kò ní dá fún yín nígbà cross border ẹ máa oppress mi nígbà
àwọn individual tó bá sọ̀rọ̀ báyìí ọmọ afọlọ́pàá mú ẹ ọlọ́pàá bó wà gbé ẹ nílé o gbọ́dọ̀ sọ fat tádìkà tí rógo kí ló dé náà tádìkà bá tó bá sọ̀rọ̀ wọ́n bá gbé ẹ tẹ bá ní agreement lórí social media wọ́n bá gbé ẹ kí ló dé àwọn tí ò mọ̀ ọ̀yọ́ tí rógo. now let me just say this kò ń ṣe gbogbo èèyàn tó wá sórí social media ní miss kang ó kẹ́yà tètè a máa jẹ́ kó ní gbé gbogbo ẹ̀yin ọmọ olórí burúkú tó ń rán káàkiri yìí àwọn tó sharp burúkú tó ṣe pé wo you don't know them for social media nǹkan tó bò mọ́lẹ̀ ló pọ̀ jù. ó lè dé Dàpọ̀ náà ló lo kíní yẹn gbogbo náà máa ń lo fake account wọlé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.